Èmi ni Alhaji Jimoh Oyèbámijí. Ọpẹ́ mi kò lè lópin pẹ̀lú oore t'Ọlọ́run ṣe nítorí pé òun lọ́ba tí í ṣe nǹkan tó bá wù ú tó ìdí dandan kí àwa ọ̀dà ádámọ̀ ká gbà pé òun ló ní wá. Èyí tó ṣe lónìí oore pàtàkì ni kọ́nà ọlọ́jọ́ òní kó bá mi sọ ọmọ náà kó bá ní wò ó kó má ṣe ní ọ̀kan tó kù kó má fi dà mí láàmú kó má fi dà ìyá rẹ̀ láàmú àti bàbá rẹ̀ kọ́nà ó wà pẹ̀lú wa. Ọlọ́run ló ní pípadà bò èèyàn. Ọlọ́run tí ó ní Sisi Quadri náà pápò náà lọ padà wà déédéé ni gẹ́gẹ́ bí àgbàgbọ́ Yorùbá ṣùgbọ́n Ọlọ́run ìsọba mọ́pè mí mọ́. Ọlọ́run tó mú ètò wa mú á ní nǹkan bí ọjọ́ mẹ́tàdínlógún sí ìsìn òun náà ló tún mú eléyìí wá lónìí kí là ní dúpẹ́ sí. Ọba àṣeyìí òwúrọ̀ Ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ rẹ o. Gbogbo wọn tí wọ́n wá hàn yín lónìí tí wọ́n wá bá ń ṣàjọyọ̀ mo dúpẹ́ lọ́dọ̀ wọn.